èyí kò bu ó bu Barrister tó láṣọ ló máa pa òun ní o ó ti jẹ́ kóun kú náà kíní kan ó fẹ́ yàbí kó àgbà kí ló dé èyí kò yẹ ní sùúrù mo ní ohun tó ti mọ̀ tó wá tó lọ ṣọjọ́ bí. àwọn èèyàn ti gbọ́ ń pa ìpè Barrister gbọ́dọ̀ ṣọjọ́ Barrister ṣọjọ́ bí wọ́n wá rí i pé Wàsíù ṣàṣọjọ́ bí fún òpẹ́ ẹ̀ ló kú Saheed Òṣùpá yẹn tó bá ń bọ̀ ẹ máa kọ́kọ́ rí i pé ṣé wàhálà ogun dé ni torí gbàgbà èrò burúkú bí ìgbà tí eégún kan tó lágbára tó ń bọ̀ lóde máa ń bọ̀ tó bá ti wá gbọ́n ojú ẹ̀dẹ̀ máa le kókókókó ní kì í jẹ́ ìrẹ́rìn ìtẹ̀wé yẹn ìyẹn mú tiẹ̀ silent ogun ni o but silent lòun kò gbógun sórí ṣùgbọ́n tí wọ́n bá kàn ló jẹ́ máa mọ̀ fóun kò jagunjagun báyìí lànà ọdẹ ṣèlérí nìyẹn. tẹ̀rí wọ́n máa ní Àyìnlá burú òun ló ń bá tèèyàn jẹ òun ló ń bá ṣe gbá ló ń ṣàròyé Àyìnlá ò burú tiẹ̀ ni pé má ta sí láìní ẹ̀ tó bá ti ń kọrin àpàlà má kọ láìní tiẹ̀ má lo ohun ẹ̀ àdàpẹ́ ẹ̀ lòun àti ẹ̀jọ́ ń takò ara rẹ́kọ́ọ̀dù tí yẹn kọ́kọ́ ṣe báyìí rẹ́kọ́ọ̀dù Ògún Àjọbọ rẹ́kọ́ọ̀dù yẹn yìí ti débi pé ẹ̀rù bá Àyìnlá náà. ọkàn ń dùn mí lọ́kàn tí mo fẹ́ sọ o ọ̀rọ̀ kan ń dùn mí lọ́kàn tí mo fẹ́ jọ kí gbogbo àgbáyé kí wọ́n fi ti gbọ́n. Kẹ́mi ọlọ́pàá yẹn ojú mi náà ṣe bẹ́ẹ̀ ibi ọgbà wọ́dà àwọn ẹlẹ́wọ̀n ní ìsàlẹ̀ gbé yìí ìgbà yẹn láti fi bíríìjì ìsàlẹ̀ gbé yẹn títí délé gọ́fúnà dé yànà gbòòrè torí Àyìnlá náà ṣe gbé no horn sílẹ̀ torí tá a bá ti dé ìgbà tó ń fẹ́ ọlọ́pàá yẹn tá a bá ti dé orí bíríìjì yìí àlàyé máa káwọ́lé hàn ní ọ̀nìyàn dẹ̀ máa ń pariwo gan. Kárátà ní eégún magají kárátà ní fọ́ọ̀mù. balẹ̀balẹ̀ ṣáwa onítànà alẹ́ ní àbókùn kò ní wọnú pálọ̀ ìjíǹjí ní takọtabo lámì àjíjìjì sínú iṣẹ́ ajé. nígbà mo ti wà lẹ́yìn Àyìnlá mo ti rí Barrister first time máa kọ́kọ́ rí Barrister a lọ ṣeré ní Mushin City Hotel gbogbo gbà tí mo fi ń bá Àyìnlá Ọmọwúrà ṣe ní ìró ògùn lára ẹ̀rù ìjọ tí mo máa kọ́kọ́ rí pé àlàyé múra bí ẹni fẹ́ jagun nìyẹn. wọ́n sọ fún wa ní ilé àwọn kan mú information wá pé wọ́n ní tí Àyìnlá bá ti wá ṣeré Mushin Olóòṣà abẹ́ lọ bọ̀gùn bẹ́ẹ̀ pé tó bá ti wá ṣeré ń bẹ̀ yẹn wọ́n máa pa ni tí wọ́n bá ti yìnbọn tí ò ràn máa ṣà tí wọ́n bá ti ràn wọ́n máa gbé wọn á lọ jù sí kànga. wọ́n ló ń lóyàwó àwọn wọ́n ń pè ìkànnù àwọn ọmọ Mushin yẹn wọ́n ń pè ní ọmọ Báyérùn ìjọba Báyérùn náà ń pè taxi driver ni so obìnrin yẹn máa ń wá lájí wà látẹ̀kọ̀ àwọn èèyàn wá information ti ká dé Mushin pé ó ń lóyàwó wọ́n dẹ̀ ti wá pè wá lérè. Àyìnlá ṣe wá gbọ́ báyọ̀ ok ọgbọ̀n báyìí èmi dẹ̀ ní handbag ẹ̀ ní mi ẹ bá ti rí ẹ máa rí mi ó ṣe ní ẹ̀mí ẹ yá lọ ní mọ̀ pé kò láǹlọ yẹn àfẹ́sì Èkó straight gbà dọ́dọ̀ ọmọ pupa bàbá wa kí bàbá kò yà ní lẹ́nu pé mi ní ilé ìwà síbi Ògún Àjọbọ àwọn olóòṣà yìí lọ́dún yìí àkílódé tí wọ́n ti fi lé pọtí fọ́ọ̀nù ọ̀rọ̀ kàtó nìkan olóhùn nílé wa wọ́n fẹ́ pa òun yẹn bàbá ní àkílódé tí wọ́n fẹ́ pa òun ọmọ tó ń ṣe fún wọn wọ́n ti plan fóun pé wọ́n máa wá pa òun wọ́n máa tàn kó láàrin agbo wọ́n bá tàn kó láàrin agbo wọ́n máa lọ ṣáhùn ládàá tàbí kán yí òun bọ̀ tí ò bá ti ràn òun pé wọ́n máa mú òun á dé òun lọ́wọ́ wá jù òun sí kànga wọ́n wá gbé òkúta ńláńlá jù síbẹ̀ wọ́n ní inú wọn lórí ẹ̀wà wí fóun so torí ẹ̀ òun ò ní wá àwọn bàbá ní tí ó lè sọ ọlọ́run àsọ kò jẹ́ ṣèké fún ṣùgbọ́n eléyìí kò ní sọ ẹni tó sọ torí pé ó ti mọ̀ pé ẹni yẹn náà wà láàrin wọn torí yẹn sọ fún pé òun náà wà ń bẹ o ṣùgbọ́n òun wò pé tó bá pa ẹ̀ kí ni àǹfààní kí ni géènì òun ló jẹ́ kó òun wá sọ má sọ pé òun lòun wá wí fún ẹ ok Alhaji ni bàbá yẹn bá ní kán lọ pe àwọn ọ̀gá wọn wá wọ́n bá wọn pè wọ́n dé bá ní ẹgbọ́ Àyìnlá tí lóun ò ní wá síbi Ògún Àjọbọ yín o pé òun ò ní wá ṣeré fún yín ẹ bá ní bàbá kí mo má ṣe bẹ́ẹ̀ kí ló dé olóhùn ni wa kò tí ì lọ Mẹ́kà ń gbà yẹn ní kí ló dé olóhùn ni wa o àwọn ní kí ló dé tí òfin ni wa ó ní ẹ ti plan pẹ́ fẹ́ pa òun gbogbo yín ti gbìmọ̀ pọ̀ ẹlẹ́ máa pa òun ẹni tẹ́ ẹ bá ti yìnbọn fóun tí ò ràn òun tẹ́ ẹ bá ṣàmù ládàá tí ò ràn òun ẹ máa dì òun ní pàǹpà ẹ máa lọ dùn sí kànga ẹ wá gbé òkúta ńlá rìbìtì ẹ máa jù sí àwọn yẹn dẹ̀ rí i pé kò sí ọ̀rọ̀ pé kò sí àní-àní bẹ́ẹ̀ kò ṣeé yí irọ́ lẹni yẹn ń pa o kò sí bẹ́ẹ̀ ó lè já àwọn ẹlòmíràn ẹ̀yin ní lágbájá wà ńbẹ̀ tàmẹ̀dò wà ńbẹ̀ tàmẹ̀dò wà ńbẹ̀ tàmẹ̀dò wà ó ṣàkà wọn gbogbo àwọn tó wà ńbẹ̀ ló kà. wà á dárúkọ ẹni tó sọ. ó dárúkọ yẹn náà ó ní yẹn náà wà nù wọn àwọn yẹn wà wò pé ibi tọ́rọ̀ yẹn ti rú wọn lójú yẹn pé wọ́n ti náà gbẹni ìlú Ògùn ó yá nǹkan kan Ògùn kan ló mú tó wá tí wọ́n fi wá sọ àbáṣe òkè nìyẹn
ọmọ pa wá ní wàá ṣeré kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ ó ní tí wọ́n bá máa ṣeré ẹ̀yìn ilé epo yẹn la máa ń lò tẹ́lẹ̀ inú ọgbà ilé epo yẹn ilé epo àjíìfù yẹn ibẹ̀ la máa ń lò ó wá ní pé òun ò ní ṣeré ìta òun ò ní ṣeré gbangba yẹn tẹ́ bá ti fẹ́ kó òun ṣeré ń bẹ̀ òun ò ní ṣeré níta gbangba yẹn inú ilé lòun máa ti ṣeré bá ní òkè kó má wọrí pé bó bá ṣe jẹ́ àwọn at the end of the day mo ṣe sí tiẹ̀ náà wọ́n padà lọ gbà tó ìjọ ibi mo lọ ibi tí mo ti rí kí Àyìnlá ti lo oògùn rí nìyẹn èèyàn ó dé bàǹtẹ̀ gan ni o lè fúnpá ẹni tó lórí ń bá yí gan orí ẹ̀ máa yí fáínálì ni oògùn wà látijọ́ lóòótọ́ mo ṣẹ̀ṣẹ̀ gbà ni mo tún ṣe ìrántí ni o oògùn wà látijọ́ nígbà tá a dé patí wọ́n bọ̀bọ̀ kan wọ́n pè ní bàbá ń táwà ó ké kẹsẹ̀ ń báyìí ó dúdú nínú àwọn ọmọ mi sí yẹn náà ni abẹ̀rẹ̀ eré kò ju bí ìṣẹ́jú 5 lọ ọ̀gbẹ́ni yẹn wọlé ó kàn ń bọ́ àbálàjì ni ẹnu ọ̀nà ti blue nígbà táwọn kìíní yẹn tó ń fẹ́ plant tó ń fẹ́ wá àwọn tó ń plant yẹn tó ń fẹ́ dé tán ẹnu ọ̀nà ti blue kan ti dà wọ́n jẹ́ ti pààyàn sẹ́nu ọ̀nà kó débi kí wọ́n tún pa ọlọ́pàá sí títí iwájú ilé epo àjíìpù yẹn so gbogbo gba yẹn inú àti ń gbọ́nú pé láti dàrú o ní kankan alájí kan akọ̀pàlù ni alájí bá jókòó báyìí ẹni tí mo rí pé ó ṣe kẹsẹ̀ ń báyìí ó ń bọ̀ yẹn ó ń bọ̀ wá bá alájí ibi tó gbé jókòó sí ó kú bí irú bíi síbi standing microphone kí ẹni yẹn dọ́dọ̀ alájí ààrá alájí mọ̀ lórí stage lórí ìjókòó ló wà ó disappear bóyá disappear àbá ìbẹ̀lẹ̀ náà ti mọ̀ pé a ti kó sí wàhálà oníkálukú tó bá lè gbé ní mélòó dẹ́ni gbogbo oníṣẹ́ wa standing mic lè gbé tí mo fi escape ara mi kó oníkálukú àgbàgbà inú balẹ̀ bá tún dàrú ibi tí pati parí sí nìyẹn níwà ilé Adédìgbà la lọ páàkì àwọn mọ́tò wa sí ilé Adédìgbà rẹ̀ jìnnà síbẹ̀ oníkálukú ń fa ìwé ara ẹ̀ ní dé ibẹ̀ gbàdá máa dára àwọn ọ̀jọ̀ máa láyé tiẹ̀ ṣe lọ́ǹtì ẹ̀ṣà àwa náà ṣáà mú make tara ṣáà rí i pé gbogbo wa complete a move a kúrò ń bẹ̀ so àjọ yẹn ni mo rí oògùn lára ẹ̀ ìjọba lé ni wọ́n fún gbogbo wa ní kíní kan tó ń pè ní àfọlá wọ́n fún gbogbo wa ní kíní yẹn méjì pé ká swallow ẹ̀ pé nǹkan kan aburú kan ò ní ṣẹlẹ̀ sẹ́ni kankan nù wa ká swallow ẹ̀ ẹ̀wọ̀n kọ́kọ́ wu Àlàjí báyìí pé ó fẹ́ lọ gbé eégún ni àìbá wù. Àyìnlá Ọmọwúrà eégún ọkùnrin ńlá ni o kì í ṣe ni téèyàn lè fọ́ padà ìlójú o èrò ọkàn tiẹ̀ ní pé iṣẹ́ ń yìí o ó mú bí iṣẹ́ ni kò mú sẹ́wọ̀n pé eré ni gbogbo àwọn èèyàn pé orin aláwọn lọ bí láwọn lọ òun mú bí iṣẹ́ gan ni bí ọmọ Òṣùpá yẹn ṣe mú orin yẹn bẹ́ẹ̀ ni Àyìnlá náà ṣe mú ó mú bí iṣẹ́ gidi ni kò fi iṣẹ́ ìbáyàn ṣeré rárá Saheed Òṣùpá yẹn bá ń bọ̀ lé ẹ máa kọ́kọ́ rí i pé ṣé wàhálà ogun dé ni torí gbàgbà èrò burúkú bí ìgbà tí eégún kan tó lágbára tó ń bọ̀ ló ṣe máa ń bọ̀ tó bá ti wá gbọ́n ojú ẹ̀dẹ̀ máa le kókókókó ní kì í jẹ́ ìrẹ́rìn àní ìwọ ọmọ yìí báwo ló ṣe wá ń ṣojú ó jẹ́ mú kí ní ìbí ogun ó ti pọ̀ ní ìwà bílẹ̀mù ẹ̀ tí ò bá mú bí ogun kò ní í yọ wọ́n ti rọ́bìṣì ẹ̀ tẹ́lẹ̀ nígbà tí irú Paso ẹ̀yàn Màláíkà wọ́n ti ń forí bú gbogbo wa yẹn Sàrídàn bí orí ẹrù orí kan fìlà mẹ́fà Sàrídàn bí orí ẹrù òun náà wá pé ọkẹ́ bóyá yìí bá rí ọ̀dà fún ọmọ yẹn òun ẹni bá ya wèrè gan náà ló lè ṣiṣẹ́ ìlú tọ́. Paso máa kàn mú lively tiẹ̀ ti wà sí ìyẹn o káwọn yẹn wọn ti ẹ̀ fẹ́ tó wà wájú gan kó kó bẹ́ẹ̀ ni káwọn ríbi kọjá ni òun rán yàn díẹ̀ ní àdé àkóràn yan bóyá tó fẹ́ gbà ó ti gbà nísìn ó ṣàfẹ́ kó lóun ní number 1 fújì yẹn ṣẹ̀fí yẹn ìyẹn mú tiẹ̀ silent ogun ní o but silent lòun ògbógun sórí ṣùgbọ́n téèyàn bá kàn ló jẹ́ máa mọ̀ pé nǹkan jagunjagun báyìí lànà dé ṣe rí nìyẹn tẹ̀rí wọ́n máa ní Àyìnlá burú òun ló ń ba tèèyàn jẹ òun ló ń ba ṣe gbá ló ń ṣàròyé Àyìnlá ò burú tiẹ̀ ni pé má ta sí láìní ẹ̀ tó bá ti ń kọrin àpàlà má kọ láìní tiẹ̀ má lo ohun ẹ̀ rárá kò fẹ́ ó lè kọ àpàlà ó lè mọ dáná nínú olórin àpàlà tó láìkì jù ó láìkì Rájowó ní kókó gan ni o tẹnu fọ́ọ̀mù tí yẹn fi gbé music tiẹ̀ wá ó yàtọ̀ àpàlà náà. báwo ni Rájowó kówó ṣe ń kọrin tiẹ̀ náà. bójú ọmọ kékeré ló máa wí wọ́n sọ pé owó ní kókó la fẹ́ bó ṣàwọn àgbà ló míyàn wí wọ́n lálàrábí làwọn mọ̀ àwọn tó ń fẹ́ wa wọ́n pọ̀ wọ́n jó ní bàjẹ́ wa lọ Àlàbí dòrìṣà ńlá Rájí alábàlò láṣẹ ẹni tí ò dùn mọ́ forí sọlẹ̀ kí wọ́n ó bínú kú. style Rájowó ní kókó ó yàtọ̀ gan-an style yàtọ̀
torí ó pe Àyìnlá pé Rájí náà rí nígbà tó ṣe kò mọ́ kan ó pe Rájí owó ní kókó tí yẹn wá play tó láìkí ẹ̀ gan ó láìkí ẹ̀ gan kódà tí yẹn náà bá dé Abẹ́òkúta ní táìmù yẹn kó tó wá fẹ́ wá ṣeré l'Abẹ́òkúta òun náà Ọlọ́run dẹ̀ gbà fún táìmù yẹn ọ̀dọ̀ Olúmọ ló wà. bó ní Rájí owó kókó yẹn wà ṣé Ìbàdàn ni àbí Èkó? Èkó ló ń gbé ọmọ Ògbónà ni òun náà ti kú ní last year early this year ṣá ó ti kú so Ọlọ́run gbà fóun náà tó yẹ pé 504 ẹ̀ nẹ́nẹ́nẹ́ láì ní light blue ní 504 ẹ̀ tó bá wá s'Abẹ́òkúta báyìí ilé Àyìnlá ló máa forí balẹ̀ sáárà wá jókòó ti Àlàjí báyìí Àlàjí inú Àlàjí máa ń dùn ní tó bá rí tó bọ́ ti gbogbo àwọn lápàlà tó kù yẹn náà gbogbo àwọn lápàlà Abẹ́òkúta yẹn náà wọ́n súnmọ́ Àyìnlá gbogbo gbà yẹn òun ló ń ṣe wọ́n ìwọ tó o bá ronú aburú sí i laburú máa kàn. Àjàpẹ́ yẹn lòun àti ẹ̀jọ́ ń takò ara wọn ṣẹ́rí Àjàpẹ́ yẹn bí mo ṣe gbọ́ ìtàn tiẹ̀ ọmọ iṣẹ́ Àyìnlá lòun náà tẹ́lẹ̀ àyè tí Dáúdà Ọmọwúrà máa ń jókòó sí akọ̀wé yẹn Àjàpẹ́ ló wà mẹ́ torí yẹn mọ̀wé òun ló máa ń pe orin sí Àyìnlá létí tó ń gbà tó wá di pé wá lọ dórin ó lọ dá eré lẹ̀ ìyẹn ló wá ṣe pé ló ṣe mú Àlàjí kàkà pé àsìkò tí bọ́bọ́ yìí wà pẹ̀lú àti ṣàbùrú sóhun ó ti ní àmìsàn pé òun náà fẹ́ kọrin kí ló dé fà tó fi máa ronú bẹ́ẹ̀ rẹ́kọ́ọ̀dù tí yẹn kọ́kọ́ ṣe báyìí rẹ́kọ́ọ̀dù Ògún Àjọbọ rẹ́kọ́ọ̀dù yẹn yìí ti débi pé ẹ̀rù bá Àyìnlá náà Àjàpẹ́kẹ́ ìwọ tó hìtì kan ni rẹ́kọ́ọ̀dù yẹn ni ìdílóore ẹ wojú mádámù yìí ó máa wà ní kàńdọ̀ ìdílóore ìdílóore ẹ wojú mádámù yìí ó máa wà ní kàńdọ̀ àwọn obìnrin tó rówó lò ráṣọ lò tán ń pè láṣìwò tán tún rówó ra kúpà sọ̀rùn má máa wẹ̀ nìkẹ́ni tí bèbè tó ń lọ tó ń bọ̀ níbi tó gbé ń jó pẹ̀lú aṣọ tó jọjú téyín tún dàbí jígí màdàmú kó máa róòlù sísí kó máa yí àwọn náà ń pè ní sóyòyò tó dára bí egbin àdélébọ̀ tó bá mú ń di ajẹ́ rẹ́kọ̀dù yẹn hit gan ó kóró nù Bàlájí náà ń gbà tó rẹ́kọ̀dù yẹn jáde. ó hit ó bó tiẹ̀ nítorí pé ọmọọṣẹ́ mi tẹ́lẹ̀ tó yẹn kàn yà lójú yìí ní fáwọn kò mọ̀ pé ó máa kọrin a ti wá rò pé bójú bí rẹ́kọ̀dù yẹn ti wá bo àwọn ìtòhùn tí kéékèèké láwọn ṣì ń ṣe tó bo ìtòhùn tó ń ṣe máa láti wá rò pé táìmù tí bọ́bọ́ yìí wá lẹ́yìn mi yẹn a ti ṣàbùrú sí i. wẹ́rẹ́wẹ́rẹ́ ló knock out lórí knock rẹ́kọ̀dù Àjàpẹ́ yẹn. wẹ́rẹ́wẹ́rẹ́ la bí ń ṣeré wa ògo sí wàhálà wà lójú àárẹ̀ àjèrè ìdánwò irọ́ ló pàtó lóhùn ó bomi jáde láti inú odò ẹ jẹ́ kó lọ tẹ́. ìyẹn ló knock rẹ́kọ̀dù yẹn. ẹ ò jẹ́ mọ̀ pé orin kò sí ẹni tó bá lóhùn ò lè kọ orin òwe kò lè rọ́nà lọ. kí ni yẹn ṣe mí náà ń gbà mú nǹkan fújì because àwọn onífújì tó wà l'Abẹ́òkúta ń gbà yẹn àwọn tó ń jù mí lọ wà ń bẹ àwọn tá a jọ jẹ́ sẹ́ẹ̀tì wà ń bẹ so àwọn orin tèmi náà dẹ̀ ní tí orin àgbàǹkàǹkà ọ̀rọ̀ ni tó máa ń fẹ́ǹsì èmi ìfẹ́ máa kọ́ ọ táwọn mi bá gbọ́ orin yẹn lẹ́nu mi wọ́n máa kọ́ jáde tí wọ́n bá kọ́ jáde máa gbà ẹnì kò ṣe èmi a máa rò pé ilé ìlérò bóun nù báyìí ilé ìlérò bóun nù báyìí ìgbà tí mo ṣe ìwà tó wá wọnú àpàlà mo ṣe wà mọ̀ pé mi mọ orin kankan tí ò yẹ kí n kọ mọ́ ẹni orin yẹn ìbáyànjà ìtàsẹ́nì kankan bọ̀. ẹ mọ̀ pé ní láyé àtijọ́ àwọn àgbà wọn máa ń dákọ̀sẹ̀ jáyé ọmọ láwọn tí wọ́n bá ń rìn nílànà yẹn ṣùgbọ́n ṣá Barrister according to wọ́n ní kò gbọ́dọ̀ ṣe ọjọ́ ìbí kò dẹ̀ gbọ́dọ̀ ṣe kó mọ́ ọmọ nínú àkọsẹ̀jáyé ẹ̀ ò ti wà bẹ́ẹ̀. mo rántí ìgbà kan tí mo tẹ̀lé brọ́dà mi kan lọ sílé ẹ̀ tí wọ́n ní ó ṣe ìgbà tó ṣe Barry at 40 so ìgbà yẹn tó bá ẹyẹ ọjọ́ bá dé ẹ̀ bá ti ń Barrister bá ti ń bọ̀ ó máa ń fi Èkó lẹ́yìn nínú kó wá sílé Haúsá ó máa lọ sí Kano tàbí kó travel out ìkànnì méjèèjì ló máa ń ṣe so mo wá rántí pé ní ó ṣe fọ Barry at 40 yẹn kò pẹ́ kò sí lé ó wá padà wọlé mi àtẹni yẹn wá lọ bá wọn lé bàtà délé wọn ìyé Èkó wá wọn wá ní ìyé Èkó wá ìyẹ́ ẹ̀ Alájà Ṣìfáwù ó dẹ̀ wà lé ìyẹ́ kò bá bu aṣọ mọ́ lọ́rùn ó máa pa òun ní o ó jẹ́jẹ́ kóhun kú náà kíní kan ó fẹ́ yàbí kó àgbà ó fẹ́ tọ́ ń di ẹyin àjẹ́ ó fẹ́ tọ́ ń di kíní kan kí ló dé ìyẹ́ kò yẹ ní sùúrù mo ní ohun tó ti mọ̀ tó wá tó lọ ṣọjọ́ bí ọjọ́ bí bá ń bọ̀ lóhun ti jọjọ́ mọ́ ṣọjọ́ bí ìpè àrẹ́kọ̀dù tó ṣe òun fi ṣe fún àwọn ọlọ́jọ́ bí ni pé gbogbo ẹni tó bá ti fẹ́ máa ṣọjọ́ bí wọ́n á lè máa lo rẹ́kọ̀dù yẹn nǹkan tó ń ṣe fún yẹn ń gbẹ́lẹ́ ti gbọ́ tó ń ṣọjọ́ mọ́ ṣọjọ́ bí ó ní wọ́n wá bá òun lé pé òun ṣọjọ́ bí ni ó ṣọjọ́ bí ìyẹ́ kò ní ṣọjọ́ bí tí mo ti mọ̀
ẹ ti wí fún mi náà mi lè báwo mo ṣe máa ṣe irú ẹ̀ so nígbà tí wọ́n wá níbàdí Wàsíù ṣọjọ́bí fún pé yẹn ló pa yẹn mọ̀ wọ́n rí yẹn torí ọ̀rọ̀ ẹni tó bá jẹ́ ìràwọ̀ kò sí ní kó bá ṣe nǹkan tó bá sọ kínkín báyìí òórùn ẹ̀ máa búùsítà àwọn èèyàn ti gbọ́ ń pa ìpè Barrister gbọ́dọ̀ ṣọjọ́bí Barrister ṣọjọ́bí wọ́n wá rí i pé Wàsíù ṣàṣọjọ́bí fún kò pẹ́ lò kú. ara bíi pé amú ní bí ogun náà ni o òun ò rán yàn pé ẹni wà wájú kó lọ́nà fẹ́mi kémi kan jáǹtè mi ó sọ̀rì Àyìnlá Ọmọwúrà gbogbo ọ̀sán máa fi ń sùn ní tó bá ti da aago 6 rọ̀lẹ́ ló máa wẹ̀ ó máa jáde ó máa kó sí mọ́tò káàkiri kò jẹ́ ti fi dáadé èrò máa bò wá ni èmi àti ẹ̀ náà la máa kó lé o nígbà bá máa fi tó bí ẹni bá máa rí wa lẹ́yìn wákàtí kan báyìí mọ́tò yẹn ò ní gbèrò a lè ti tó 8 nú ẹ̀ nínú ká èmi from bíá pálọ̀ tó bíá pálọ̀ gbogbo àwọn tó wà nílé ẹ̀ pátá mo mọ̀ nígbà yẹn àwọn tó fẹ́ lójú mi ṣá àwọn tí mo bá ń lé gangan ẹ̀yìn Àdùnní ọmọ Adébẹ̀ṣì yẹn ẹ̀yìn Táwà ìyá Akímù àwọn tí mo bá ń lé wọn nìyẹn àǹtí Fàlì sísá wa nìyẹn ládùúgbò àdúgbò Adéwọlé ni ojú mi náà ṣe fẹ́ wọn Kẹ́hìndé ojú mi náà ṣe fẹ́ wọn Kẹ́mi ọlọ́pàá yẹn ojú mi náà ṣe fẹ́ ibi kíní ń bí tiẹ̀ nìyẹn ń gbé ibi ọgbà wọ́dà àwọn ẹlẹ́wọ̀n ní alẹ́ gbé yìí ìgbà yẹn torí Àyìnlá náà ṣe láti ibi bíríìjì ìsàlẹ̀ gbé yẹn títí délé gọ́vnà dé Ìyànà Gbòrè torí Àyìnlá náà ṣe gbé no horn síbẹ̀ torí tá a bá ti dé ìgbà tó ń fẹ́ ọlọ́pàá yẹn tá a bá ti dé orí bíríìjì yìí àlàyé máa káwọ́lé hàn nìyẹn ni hàn nìyẹn dẹ̀ máa ń pariwo gan paranapako àlàyé ti wà nítòsí nìyẹn bẹ́ẹ̀ jẹ́ mọ̀ pé ilé gọ́vnà ni ibi ìsàlẹ̀ gbé yẹn gbogbo ọjọ́ tó bá ti dé orí bíríìjì yẹn láti bẹ̀ títí dé Ìyànà Gbòrè ò gbọ́dọ̀ tẹ hàn mọ́tò ìgbà yẹn ta ni gọ́vnà ìgbà yẹn Sàádù Balógun Sàádù Balógun àwọn sójà ni ìgbà tí ó rí tó díwà tó rí pé wọ́n mú bí ẹ̀ẹ̀mejì kan ni Kẹ́mi kó kúrò nù báràkì kókò lọ rẹ́ǹtì lé fún ta pé àtòun bá gbábẹ̀ yẹn lókù báwo lè ṣe ní tẹ hàn nù jáyàn bá jáná mọ́ òun lẹ́nu ńkọ́ kárátà ni Eégún Magají kárátà ni. ẹ dárúkọ Alájà Rámọ́tàlá ẹ. mo ti wá kó nbẹ kan tó fẹ́ àwọn. ok. but mo mọ̀ wọ́n ìyàwó ẹ̀ ni torí ẹ̀gbẹ́ ilé mi gangan ni wọ́n tún wá rẹ́ǹtì lé sí fún wọn. ní tó kó nbẹ ni wọ́n ti ń fẹ́ woman kan ìyẹn ń ta búrẹ́dì ládàá tán ìyẹn bímọ ìyẹn bóyá yẹn ló bí Jamiu wọ́n fẹ́ obìnrin kan náà ọmọ Ìlọrin nìyẹn náà ẹjọ́ aláró ti kú náà la ṣe ń kàṣá. torí ẹnìkan wà tá a pàdé ní òkè tó ń kọrin ó ní màmá òun sọ pé kóun má lọlé ṣùgbọ́n ní ọ̀rọ̀ tó ń sọ ń jẹ́ ká mọ̀ pọ̀ Àyìnlá lòun. níbo nìyẹn wà. ó wà ní Abẹ́òkúta ń bì Wálé ló ń jẹ́ ọkùnrin ni. èmi ò mọ̀ yẹn o. ọkùnrin yẹn sọ pé màmá tó bí ó ní olórin ni bàbá òun tí ayé mọ̀ ó ní ṣùgbọ́n màmá òun sọ fóun pé kóun má lọlé torí òun ò ní nǹkan kan mú bẹ́ẹ̀. ó lè rí bẹ́ẹ̀ àlàyé bímọ tó pọ̀ síta gan ó bímọ. kí ló wá dé tẹ̀yìn òjò wọn. ṣé mi òun kọ́ ló bẹ́ mi. ẹ̀bọ̀ tó gáyín nì. ṣé ní òkè nípa ìlànà tẹ́wí ẹ̀. orin ilẹ̀jọ́ ń kọ. orin yẹn lè mi fi jọ́. orin yẹn lè fi jọ. Aula Bitter Tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò gbé tirẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èèyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula Bitter Tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yín yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Aula Bitter Tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lú ra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. Kárátà ẹnu fíìmù Àyìnlá kárátà ẹnu ẹ kò ju 20% lọ gbogbo ìtókù yẹn nìkejì ẹ àtọ̀ fún nǹkan tó ń ṣe yẹn kárátà Àyìnlá náà ju 20% lọ gbogbo ìtókù tó ń fi kún yẹn àwọn onítíátà wọn lo tiwọn mọ ẹ o n tó máa attract àwọn èèyàn ní gbọ́dọ̀ Àyìnlá jẹ́ ráì àwọn sọdún eégún gan Àyìnlá òfò kásọ̀ wọn bológé nígbà tí ó ń lọ jà ní ẹni òfò kásọ̀ wọn fi gbá rẹ̀ lórí.
òrùka góòlù ni o òrùka dẹni gbogbo tó ṣé ní òrùka báńgù aago pé ńgbà tán lágò mọ́ lórí ó kú wọ́n yọ ìgò láàrin orí ẹ̀ funfun rọ́ funfun ńláńlá orí ẹ̀ ò ṣẹ̀jẹ̀ even ní poli ní hospital torí àtẹ̀lé wọn wọnú tíátà níjọ́ yẹn èmi náà wà nínú tó tẹ̀lé wọn débẹ̀. lọ́jọ́ táyìnlá kú. yes now wọ́n kọ́kọ́ gbé ibi tí nǹkan yẹn ti ṣẹlẹ̀ èmi ò sí mẹ́ẹ̀ bá wọn gbé ọdọ akọringbadé immediately ni mo ti gbọ́n lé Àyìnlá kẹ́ ǹdẹ̀ ní àwọn ọmọ mi kan wà tó ń wa taxi hour and practice ni ó yá lọ akọ̀gbé taxi ni gbùrù bá a ṣe máa dákẹ́ Olúgbadé lárí tí wọ́n ti fẹ́ gbé jáde padà kí ló dé wọ́n ní wọn gbà ń bí báyìí pé wọ́n ní ó ti kú àwa bá tẹ̀lé wọn Adélé aláìsí ń ga sórí ga nǹkan bá ní ọgbẹ́ni yóò tí kú ẹ jẹ́ ká gbé lọ general so bó ṣe dèrò daniel ibi tí èrò ti dé nìyẹn o gbúrúrú ọkọ̀ gbé sí inú mọ́tò ni àti fákà ńlá yẹn náà wọ́n gbé tẹ̀lé èrò àwọn mọ́tò a máa fi dé ìjà hospital jáyè Ọlọ́run o àfi bí ìgbà tí ẹmọ tí wọ́n bá ń fi ọdún yídì ọdún iléyá ọdún ìtúnu àwẹ̀ ọmọ bí yídì ṣe máa ń rí ní àti láǹtòrò bẹ́ẹ̀ lè rò ṣe rí láti ẹnu géètì sínú ọgbà kìíní wọn jẹ́ kí má jẹ lè ráyè wọn jẹ́ kó ráyè tilẹ̀kùn ọ́fíìsì ẹ̀ nínú tíátà tán gbé wọ̀ gbogbo òrùka yẹn ni má jẹ́ kọ́kọ́ yọ àwọn òrùka góòlù yẹn gbùgbù àti fẹ́ẹ̀nì àti ọwọ́ ẹni tó bọ́ sí àmọ̀ dáàrọ̀ yìí àmì nígbà dáńdẹ̀ rojú ráyè òrùka kó ṣáà ti survive ìgbà tí má jẹ́ try tó ṣe gan-an tó kàn gbòdì sókè bá tó mírí báyìí ibi ẹ̀ táwọn èèyàn ti pé Àlàyé ti kú ṣe rí àkọọ́lẹ̀ ti dúró náà nǹkan tí mo kọ́kọ́ rí ní àkọ́kọ́ ni àkọọ́lẹ̀ ti dúró orí ẹni according to what he sọ ìṣepò dìdí làmọ́ yìí jẹ báyìí àtọ́tí àti gbogbo ẹ̀ ló sọ̀lù tó dẹ̀ bá ó yẹ hí tẹ̀ báyìí Àlàyé kan jẹ́ báyìí ó kàn mú di lọ́lẹ̀ ni kódà àwọn ló bù so síbẹ̀ pé Àyìnlájọ àwọn kan tán láyà wọ́n yá dànù àwọn tán láyà náà dúró náà súré pẹ̀lú ẹ̀ wọ́n ṣe pẹ̀lú ẹ̀ tó ń bá gbé báyìí lò fi ráyè jáǹtì ẹ̀ ló sá lọ. ọ̀kan lára àwọn ọmọ Àyìnlá Ọmọwúrà náà tí mo bá sọ̀rọ̀ ó ní wọn yọgò lórí bàbá òun. kò sí wọn yọgò lórí ẹ̀ torí pop wọn àsìnjọ Tuesday yẹn gangan lọ́ndì 5 yẹn john disease náà sẹ̀ sí so lo everybody lórí wọn ṣe wà mo dúró tí wọ́n gbá wọn wẹ̀ Àyìnlá Ọmọwúrà ọkùnrin ni kì í sún kerosene ilẹ̀ jẹ́ tá a bá lọ play 5 Àlàyé bá délé tó bá sùn báyìí oorun ẹ̀ wákàtí 2 ni lẹ́yìn 2 hours yẹn téèrà bá rìn lára àdìdè Kàbákà náà ti wà Kàbákà sí 81 ìyẹn Kàbákà jà ní tó ṣẹlẹ̀ ní wípé around that time náà jọ bẹ̀rẹ̀ eré o around that time náà jọ bẹ̀rẹ̀ eré at the same time náà jọ bẹ̀rẹ̀ eré Sẹ̀mí Àwòfẹ́ ìyẹn lọ̀gá Kàbákà jà nìyẹn Sẹ̀mí Àkànjì ń lọ Kàbákà Àkànjì ní ìlànà sí wọn dà kàbá yẹn àwọn méjèèjì náà jọ lọ́gà Sẹ̀mí Àkànjì yẹn ni sẹ́ẹ̀tì tèmi àti Máṣẹ̀ àti Àyìnlá Òmìgá àwọn Àyìnlá Òmìgá yẹn sínú ọwọ́ but sẹ́ẹ̀tì àjọ ń wà nígbà yẹn ọlọ́ndẹ̀ fèmí hàn láàrin wọn àti Sẹ̀mí yẹn náà Sẹ̀mí yẹn ń kọ Kollington style ló ń kọ. ṣáà ló ń gbàgbọ́ ọ̀kà. Sábó ló ń gbé. ìwo ló ń gbàgbọ́ ọ̀kà. Àwòfẹ́ yẹn ló ń gbé lágọ̀ọ́ kan. Àwòfẹ́ ok àwọn yẹn àfà làwọn báyìí. ọmọ àfọ ni òun ni ìmáàmù kìnnì kan ní mọ́ṣáláṣí kan mẹ́rin ọmọ àgọ́ kan náà jọ ní gbogbo ọ̀hún but Sábó ni Sẹ̀mí Àkànjì yẹn ń gbé ìyẹn ní ọ̀gá Easy Wonder lecturer Isiaka Jani ní Kàbákà ń jẹ. Kàbákà ìwò. Kàbákà Ìkó. so tìbí yẹn náà ń jẹ Isiaka Àkànjì and kìnnì kan Fuji ní ìmọ̀ but nítorí tí mo kàn wá rí ń bẹ̀ ni pé ní 1983 èmi travel lọ sí north àkọ́kọ́ tó kọ́kọ́ lé wa lípẹ̀dé ni ní 1983 yẹn òjò rọ̀ lẹ́gbàá wọ́n ṣètùtù bóyá kò dáhùn so ó wá di time kan ní lípẹ̀dé bá ní wọ́n máa lùlù lórí rédíò wọ́n gbọ́dọ̀ play music nílùú Ẹ̀gbá yìí lẹ́yìn kọ́kọ́ sọ̀rọ̀ yìí ó tán everything silent so time yẹn la bá gbọ́ pé àwọn ọdẹ ni wọ́n rí àwọn erin wọn wọ̀lú láti area ọ̀nà ọdẹ dá yẹn pé wọ́n pọ̀ gan-an ṣe pé nítorí pé lù silent àwọn máa ròbí inú gbé làwọn sì ń lọ Ọlọ́run wọn bá ti ń bọ̀ Ọlọ́run wọn yé débẹ̀
so wọ́n pa kínní yẹn eré là ń pè oṣù kan lọ gbogbo tó sọ mọ́ Ẹ̀gbá territory ni o àtòkò àti Ifọ̀ àti nǹkan gbogbo tó máa ń pè wá léré wọn lè pè léré mọ́ wọn tó fẹ́ ṣe patí wọn kàn máa ṣe jẹ́jẹ́ bí ẹni ṣọ̀fọ̀ náà tún ṣe ń ṣe patí. meanwhile àwọn èèyàn tèmi tó wà nílẹ̀ Haúsá wọ́n ti ń pè mí kékin wá kí. bọ̀bọ̀ kan wà ní oṣù wàdìsìn Akíngbadé náà ń pè òun wa van òun ni mo ṣáàtà mọ́tò ẹ̀ lọ́dún náà tí mo fi lọ sí Kánò mo lọ lo ọ̀sẹ̀ méjì lọ́hùn. so ọ̀sẹ̀ méjì yẹn mo wà ókè àbá padà pé bóyá wọn á ti yanjú ẹ̀. Àtúndé Abẹ́òkúta the same thing náà láti wà. ìdájà ń jẹ́ òlàfẹ́ jókòó ilé ìdábà ìwọ Ọlọ́run. a wà lẹ́nu ẹ̀ lọ́wọ́ ní àwọn dí Àtúndé àwọn dí Àgbọ̀ndé àwọn tó ń gbàjọba. àjọba ń wá lé gbogbo èèyàn kó pátá nìyẹn. wọ́n ṣe gbàjọba báyìí òfin tí díyà máa kọ́kọ́ gbé wá ni pé olórin á san 200 fún local government ẹni tó fẹ́ ṣe pati á san 100 400 ó di 600 èlò náà fi ń pè léré ńgbà náà léré tó ń gba 500 irú àwa la ṣe ń gba 500 gbogbo àwọn tó kù yẹn bíi 300 250 náà ń gbà 150 pàápàá ọrùn ta la fẹ́ dá sí ọrùn ẹni fẹ́ ṣe pati wọ́n wá ṣe àwọn onídìsk àwọn yẹn á san 25 naira àwọn tí wọ́n bá pe onídìsk wọ́n á san 75 naira báwọn èèyàn ṣíjú lé disc nìyẹn. eléré bá jobless kò bá sí mọ́ àwa ń wò. ṣé nígbà táwa èmi dẹ̀ ti lọ mo ti rí nǹkan tó ṣẹlẹ̀ láàrin ọ̀sẹ̀ méjì yẹn kí ni mo ń dúró mú àgbà àfàǹtà eré lẹ́lẹ́. Òkè Ọya kọ́ lẹ máa ń pè. Òkè Ọya ni bẹ́ẹ̀ tún ṣe lẹ̀ ní Ẹ̀gbá wọn. tó mú wá lọ mo lọ lo oṣù kan àti ọ̀sẹ̀ kan bára coaster bus. Oṣù kan ọ̀sẹ̀ kan. Oṣù kan àtọ̀sẹ̀ kan ó rẹ̀ ra coaster bus. mọ́tò ministry ni mọ́tò náà tún ṣáṣáṣá ni. ṣé rí nígbà mo padà délé báyìí tí àwọn olórin fojú rí báyìí ó ní bọ́dì mẹ́ẹ̀ bá mọ́nà ilẹ̀ Haúsá pọ̀ Sẹ̀mí Àkànjí náà lọ. òun náà lọ ó wà tó bí oṣù bíi méjì mẹ́ta òun náà gbé coaster bọ̀ ibi Isiaka Àkànjí yẹn náà ti fèsì ẹ̀ nìyẹn Kàbákà náà Àjàní yẹn náà gbogbo ọ̀bọ̀ kan náà ní Àgókò wọ́n ń pè ní Sánmọ́ Ìgbẹ́ àwọn gbogbo kan ní Táfíkì bàbá kékeré ní Ìjàyè ńlá Ìgbẹ́ gbogbo wọn lọ àwọn tó Kánò lèmi lọ ń tèmi gbogbo àwọn yẹn bíi Kaduna bíi nǹkan kan ní everybody wọn lọ ìgbà tí Táfíkì bàbá kékeré yẹn náà máa dé ìyẹn náà gbé kọ̀mùtà bọ̀ ìgbà tí Isiaka Àkànjí náà máa dé ọ̀gá Jẹ̀fíù ìyẹn náà tún gbé kọ̀mùtà bọ̀ so bí àwọn eléyìí ṣe wá pé ó dàbí pé Haúsá yìí ó rọ̀jọ̀ mi ló mú gbogbo ọtọ́ fi lọ. sáwọn Haúsá ló náwó fún yín gbà yẹn báwọn Yorùbá. àwọn Yorùbá tó wà ń bẹ̀ náà ni. ó máa dùn ó máa. but Isiaka Àjàní ní Kàbákà gbà tó ń lọ ó rọ́gẹ̀ díẹ̀ náà lọ́hùn ni torí ó dàbẹ̀ ni pé wọ́n ní ẹni tó dé sọ́dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ sójà nìyẹn so bóyá ìyẹn ò fi bẹ́ẹ̀ pé òun dàbí alára tó padà tó ń padà bọ̀ kò gba Abẹ́òkúta rárá Èkó ló lẹ̀ mọ́ ó ń dábẹ́ ó máa dẹ́kọ̀ láàrin oṣù 3 sí 4 báyìí ó kàn ṣe rẹ́kọ̀dì jáde rẹ́kọ̀dì Kàbákà àwọn tó rí lìsì báyìí ó wọ táwọn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ṣe àdúró lẹ́kọ̀ọ́ ti ẹni ẹ̀. ṣùgbọ́n táwọn dẹ̀ máa fi padà dé sí Abẹ́òkúta náà àṣàtún gbogbo nǹkan yẹn ò ṣàtún dàbí torí mo ti gba play kan lẹ̀ tí mi rí play yẹn ṣe tẹ́lẹ̀ kan tó lọ ńgbà mo lọ tí mo ní mo ra mọ́tò yẹn wọ́n wá tún wá change date so date yẹn lèmi wá ń tájẹ́ẹ̀tì bọ̀ láti Kánò ńgbà mo bọ̀ mo mí sí pati yẹn ń jọ yẹn nǹkan mo dé sí Abẹ́òkúta nìkan bí aago 5 sí 6 so ọkọ bàbá olówó yẹn tá a bá ti débi Òkè Ìjìgbò yẹn títí yẹn lọ sàlẹ̀ báyìí ló kọ́lé bíi 3 stories sí báyìí ìyàwó ẹ̀ ni mo máa ń ṣeré torí l'Abẹ́òkúta mi máa ń ṣeré fáwọn olówó yẹn mo tọ́ fáwọn ọba mẹ́wàá lẹ́yìn Tata YS Àkànjí bàbá yẹn bá ní rárá pé àwọn nígbà kì í ṣeré pé mo ti pẹ́ aago 6 ti kọjá eré òun fẹ́ ṣe nígbòjì eré ọ̀sán ni wọ́n ti bó ṣe wọ́n báǹdì wa ni àbáwọn náà a gbọ́dọ̀ ṣeré kọjá aago 7 ibi tí eré ọ̀sán ti bẹ̀rẹ̀ nìyẹn. ìgbà yẹn mọ́tò mi wà nù mọ́tò tá a máa ń gbé kiri tá a fi ń àti mọ́tò Sẹ̀mí Àkànjí sẹ́yìn kí lórúkọ màṣẹ náà ìyẹn náà ó ń lo civilian kan gbogbo wa a máa donate mọ́tò tá a máa fi kóra wa wọ́n máa ní a fẹ́ lọ bá gómìnà sọ̀rọ̀ nígbà dé Òbè ló lìdí wa Ebenezer Obey nígbà dé òkè Mọ́sàn
tá a fẹ́ bá díyà sọ̀rọ̀ díyà àti tó àwọn ará Ìjẹ̀bú yẹn wọ́n ti wá tó mọ́tò rẹpẹtẹ àwọn onímọ́tò làbẹ́òkúta eléré mélòó onímọ́tò lẹ́yìn àwọn ará Ìjẹ̀bú yẹn bó dábúlé nìyẹn ti ń kọrin onímọ́tò wọ́n bá kó mọ́tò wa rẹ̀ ẹni gbé káwa ẹni gbé bọ́ọ̀sì wa ẹni gbé gbogbo Òkè Mọ́sàn láti junction títí wọnú Òkè Mọ́sàn la block ẹgbẹ́ ọ̀tún ẹgbẹ́ òsì báyìí nígbà díyà ni ó kàn kọjá láàrin wa ni fọ́ọ̀sì tó máa kọ́kọ́ bí wá lè rí pé àwọn ò ní wọ́n tó mọ́tò kalẹ̀ bá láwọn olórin ni òkè gba òbí bọ́ síwájú òun ni speaker àwọn excellence nǹkan báyìí látòrí ẹ̀wà àwa plib ní kinní kan nǹkan ìgbà kan nǹkan ìgbésẹ̀ yẹn ó ti ń kú mọ́ wa lára Ọlọ́run má jẹ̀jẹ̀ ká gbàdí àgbódúdókè wa rẹ̀ ó ní kò tí ẹ jókòó ó kàn dúró báyìí ni àwọn tó jáde dúró tì ó ní òun àmà rán commissioner for culture art and culture àmà rán wọn sí wa ó tún kó sí mọ́tò padà ti lọ nìyẹn wọ́n ní pé àdé ẹni kò sòwò lẹ́tọ̀ mọ́tò kalẹ̀ báyìí lẹ́bi blọọkì gbogbo nú ọgbà ẹ̀dẹ̀ ní òṣòwò ẹ̀rọ owó mẹ́ bó ṣe lọ nìyẹn bó ṣe fún wa lẹ́sìn kankan nìyẹn ìgbà tó dẹ̀ di táǹkì kan máa filẹ̀ báwọn gbàjọba ìní ẹ̀ ṣì ń rise but kò fi bẹ́ẹ̀ wà á rìn ilẹ̀ dáadáa mọ́ báyìí Babangida dé ló wá lé wọn dànù kó mẹ́ bàbá jùlọ but nígbà tó wá di pé gbogbo ayẹyẹ ni most of our olóró ti ní problem lẹ́gbàá gbàtẹ́mi wá ṣẹ̀mọ̀ mi dẹ̀ ní ìgbógun ayẹyẹ mi ò ṣoògùn ọlọ́nkàn fẹ́mi lórúkọ ńgbà náà ni tàbí kọ́ ló ń ṣàánú wa nígbà tá a wá ti wá ń gbọ́ nínú wáàsí nísìnyí pé àbí kí olúwẹ̀ gbìyànjú wọ́n ní Ọlọ́run ní bóun ti dá wa ọ̀ká máa sìn ká dẹ̀ máa gbìyànjú àti jẹ àti mu ara gbìyànjú ní kéèyàn sáré lọ bá wòlíì kéèyàn sáré lọ bá àfà. rẹ́kọ̀dù yín kan jáde ní bíi ọdún tó kọjá tí ẹni Kẹ́mi Ẹ̀rámọ́nì mọdé kólódò má lè roko mọdé kọ́lọ́nà má lè yẹ̀nà àkànjì àbíkóńdó orin bọ́ wọn lórí má bàjì tó èpè ìgbára mi sílẹ̀ ọkọ̀ Adéjọkẹ́ òtúndé bí mo ṣe ń dé a kì í kó dúdú màdẹ́kù rọ́jú o kiri lologo ń jí kò ní ṣe ìwé. rẹ́kọ̀dù mi ìwò tún ni ká máa retí báyìí látọwọ́ Kẹ́mi Ẹ̀rámọ́nì. à ń pò kan pọ̀ lọ́wọ́ báyìí ọ̀rọ̀ Nàìjíríà ni Ọlọ́run bá wa kó bá wa sọ bí ìlú ṣe rí kò tẹ́ everybody lọ́rùn. so rẹ́kọ̀dù kan tún ń bọ̀ báyìí. ó ń bọ̀ báyìí. ìgbà wo ni ká máa retí ẹ̀ oṣù keje láwa yìí. oṣù keje títí September ṣá lágbára Ọlọ́run. kọ díẹ̀ fún wa ń bẹ̀. ọ̀rọ̀ kan dùn mí lọ́kàn tí mo fẹ́ jọ kí gbogbo àgbáyé kí wọ́n fetí gbọ́ máa wí ọba kì í má kọrin Kẹ́múyẹ́ máa wí ọba kì í má kọrin Nàìjíríà ò ní dojú bolẹ̀ aláwòrán àbáwá ṣe hànjú. ojú bá rí kẹ́nu ó sọ ṣebí kò burú ní Nàìjíríà ká fọwọ́sowọ́pọ̀ ló tọ́ ojú bá rí bẹ́nu bá sọ ṣebí kò burú ní Nàìjíríà ká fọwọ́sowọ́pọ̀ ló tọ́ káyé wa lè dára ká lè jọ gbé ìgbé ayé rẹ̀ ká lè jọ gbé ìgbé ayé rẹ̀ kó tún kó bà nílé kálukú balẹ̀balẹ̀ ṣáwa onítànà alẹ́ ní àbókùnkùn níwọ̀nù pálọ̀ ìjíǹjí ní takọtabo lámì àjídìde sínú iṣẹ́ ajé. ọ̀dà ẹ fún gbogbo àwọn olólùfẹ́ ní tẹlifóònù nọ́mbà yín gbogbo ẹ̀yin olólùfẹ́ ọ̀kan lára àwọn ọmọọṣẹ́ Àyìnlá Ọmọwúrà tí wọ́n ń jẹ́ Kẹ́mi Ẹ̀rámọ́nì tẹ́ bá fẹ́ ṣe patí náà Kẹ́mi sì wà ń bẹ̀ ẹ pè wọ́n kò sí òde tí wọ́n ti ẹ fún wọn ní tẹlifóònù nọ́mbà yín. nọ́mbà mi ni 08035816800 lẹ́ẹ̀kan sí 08035816800. ṣé òun náà ni WhatsApp nọ́mbà yín. òun náà ni WhatsApp nọ́mbà. Ẹ̀rámọ́nì lẹ ti gbọ́ tẹlifóònù nọ́mbà wọn yẹn gbogbo ẹ̀yin olólùfẹ́ tẹ́lẹ̀ ń support wọn náà káàkiri àgbáyé Kẹ́mi ẹ dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín pé ẹ ṣe gan bá mi kí wọn gan ẹ ṣe gan ẹ ṣe àdúpẹ́ gan ẹ pé wọn tẹ́ bá lórin tàbí nǹkan míì tẹ́ tún fẹ́ béèrè lọ́wọ́. ẹ fẹ́ ṣe pàtẹ ẹ o ẹ ṣe ìnáwó. àròlé Ọmọwúrà ó ti dé tán o ó ti gbòdù tó dùn dé ẹ wá gbọ́ tuntun dé lójoojúmọ́ ló ń pè lékè lójoojúmọ́ ló ń pè lékè mo pàtẹ síìtì tuntun láàgbé yan mo wà nílé ni ìkómọ lẹfẹ ṣe ni ìyàwó lẹfẹ ṣe ni ijó ẹgbẹ́ lẹfẹ àjọ̀dún lẹfẹ ṣe ni ẹyẹ lẹ́gbẹ́lẹ́gbẹ́ kódà ẹ̀yin tẹ́ ń bọ̀ gún àjọbọ ẹ pè mí mo wà nílé mo dúró déédéé ẹgbẹ́ Àyìnlá Ọmọwúrà tó confirm
authentic ni o má yí rí ẹ o. Aula Bitter Tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èèyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula Bitter Tea rà ẹ kàn sí wọn ní number 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yín yìí àti Nigerians number yìí pẹ̀lú egbògi Aula Bitter Tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry import and export of African foods also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road South Graham London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ìṣólọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.